don't worry, you know, my daughter will just stand for there. You want me a break? Hey, but Roscoe, after 3 rounds, what do you want again? Mo fẹ́ máa kó mẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀. Bá ní kẹlọ mú 10-11 spanner wa àbí 12-13 ṣẹ́ mọ̀. Àwọn tó tẹ̀lé ra wọn ni. Tó bá ti parí láàrin nǹkan. Ìyá le o, fún ẹni tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ kọ́ṣẹ́. Odere yẹn. Kó kọ́ mo gbà ó, kí o máa pè mí lólè o. Màá fún ẹ ní fàyà, màá bá yá yẹ jẹ́. Ó ní ibẹ̀ ló jẹ́ wa. Owó lówó mo dá. Bíbí dàbí ẹ̀. Ta ló gbé rádaràdà ẹ̀ sórí mọ́tò? Èrè wo ló ń sọ̀rọ̀? Sorry. Me, I don't say your thing. You only look. When you do that, it's Yeah. Àdìsọ́n fásitì. Mi ní kó má jọ jẹ mi sọ fún ẹ. Mi ní mi ti ń jẹ́. Omi ìbẹ́ ṣe bẹ́ẹ̀. Ó má ó kó wọ́n bá la. Odere Fálémọ́ra. Orí mọ́ọ̀gùn jẹ tó wà ń bẹ̀ ńkọ́. Jẹ àwọn tó ń jẹyàn Fálémọ́ra ìyẹn lajú. Odere. Go send Àgàn nìyẹn. Ó ẹyin ni pí Ọlọ́run àbí. Irọ́ tí ẹ ju ti píye lọ. Èmi gángan lóògùn.